Only Jesus TV. Ẹ wò ó mà ṣe o, Iya Onigi tí Agbala Gabriel lọ bá ṣé níjẹta ni ṣé gbogbo ala ti rántí ìyá tó ń ṣẹ́gi nínú igbó tí wọ́n fi kọ́ ilé tí Agbala Gabriel sọ wípé ìyá pẹ̀lú ọjọ́ orí yín yìí 70 years ìyá yẹn ló ń sọkún yìí o, kí ló ń pa màmá lẹ́kún? Ẹ wò mo lè sọ pé ọ̀rọ̀ màmá yìí ó yẹ kí wọ́n sọkún, àmọ́ síbẹ̀ náà ọ̀rọ̀ wọn tọ́ sọpẹ́ o. Ìyanu tí ìyá ò retí tí wọn ò lérò òun ló ń pa wọ́n lẹ́kún, ṣùgbọ́n nídàkejì náà pé ẹkún pé kí oore yìí kó má takú síbẹ̀, kí kó lè ní àṣeyọrí nínú. Àwọn àlàyé tí wọ́n ṣe fún Agbala Gabriel mo fẹ́ jẹ́ kí gbogbo ayé gbọ́. Ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó lọ viral gan. Lórúkọ Jésù, Ọlọ́run yóò yà wá lẹ́nu, àwọn èèyàn yóò kí wa congratulation. Ìgbìyànjú Agbala Gabriel lórí ìyá gbogbo ẹ̀ pátá lẹ máa rí nínú fídíò yìí, ó yá lókè lọ́hùn. Kí ló dé tẹ́ sunkún? Kí ló ṣe yín tẹ́ sunkún? Ẹ dìde bóyá ẹ kú iṣẹ́. Kí ló tẹ́ sunkún? Why tẹ́ sunkún? Ẹ má sunkún. Ẹ má sunkún. Ẹ má sunkún. Kí ló dé? Kí ló dé? Ìwọ́n ti ń ṣe lọ. Kí ló tẹ́ sunkún? Ẹ pẹ̀lẹ́. Ẹ dìde. Ìwà ló dé, kí ló fẹ́ kún báyìí? Láti mọ̀ pé mo lè rí kankan báyìí ṣe láyé mi. Kí lè sọ? Mọ̀ pé mo lè rọrè báyìí gbà láyé mi. Kí ni mo ní kí lè rí gbà tẹ́ fi ṣe mí láàánú? Kí ni mo rí gbà? Kí ni mo ní, kí ni mo fi kún? Èmi tí mo sọnù ahoro. Tẹ́. Ẹ má sunkún, Ọlọ́run ni. Ẹ̀yin tí wọ́n kì í kó oríire kí oṣù tó parí, ẹ̀ẹ̀méje ní kẹ́ ṣí ẹ̀ pé they will congratulate me. Màmá yẹn ni mi ò rò pé mo lè rí irú oore báyìí láyé mi. Oore tí wọn náà ò rò pé o lè rí, ayé rẹ gbà lórúkọ Jésù. Wow. Màmá ẹ pẹ̀lẹ́. Ó yẹ wá wọlé, a ti fọ́ gbogbo ẹ̀. Wọ́n ti mọ bí ìdókè. Wow, that's great. Ẹ pẹ̀lẹ́ sáà. Bọ̀dá kiri. Bọ̀dá wá sí ìṣàlàfíà lẹ́wà. So, àwọn àṣìṣe latest bí. So now, yóò wá di pé sitting room màmá lélẹ̀. Yàrá wọn lélẹ̀. So, kitchen lélẹ̀ máa wá jẹ́ báyìí kitchen. Ilé ẹ̀ wá jẹ́ toilet. Màmá ò lo inú ahoro mọ́ fún ilé ìwẹ̀. Èlò láhoro mọ́. Ẹjọ́ gbogbo Nàìjíríà o. Èlò láhoro mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣàánú mi lọ́wọ́lọ́wọ́, ẹ dákun o, ẹ tó gbà mí tán o. Ẹ ṣàánú mi, ẹ gbà mí tán, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Iná ò ní tán lọ yín o. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ oore tẹ́ ẹ ṣe fún mi, mo dúpẹ́ oore tẹ́ ẹ ṣe fún mi o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, mo dúpẹ́ o. Ẹ mọ̀ mí rí, ẹ ti ṣe mí láàánú, mo dúpẹ́ mo mọ̀ lóore. Inú ò ní tán lọ́wọ́ yín, àánú ò ní wọ́n yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe mí láàánú láyé àtẹni tó tún kù tí ó ṣe mí láàánú, àánú ò ní wọ́n lé yín. Ẹ ra àánú gbà, òkè lẹ́ẹ̀mọ́ lọ ẹ̀ ní rẹ̀lẹ̀ o. Gbogbo tẹ́ wá lọ lú òkè ọwọ́ yín ó tó ní rere o. Ẹni bá dààmú bọ̀, ẹni bá dààmú lé o. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o, mo bẹ̀ yín, ẹ dákun torí Ọlọ́run tó dìde ìrànlọ́wọ́ fún mi o. Ẹ dìde ìrànlọ́wọ́ fún mi o. Ẹ dákun o, Ọlọ́run ó ṣe gbogbo yín láàánú. Ẹ ra àánú gbà o, ẹni dààmú o. Mo kí Ọlọ́run kú iṣẹ́ rẹ̀. Mo dẹ̀ kí ẹ̀yin yẹn wá gan. Ẹ bá àánú pàdé. Congratulations to this mommy. Oore yìí yóò bá yín kalẹ̀. Màmá Ọlọ́run ló ṣe léyìí kì í ṣe yín. Wọ́n bá ti parí linted, wọ́n gbé búlọ́ọ̀kù lé, àwọn arẹ gbogbo inú ilé ìpátá. Wọ́n á ṣe ilẹ̀kùn kitchen síbí.
wọ́n á ṣe ilẹ̀kùn tọ́lẹ̀tì yìí báyìí so màmá máa ti bí báyìí wọnú tọ́lẹ̀tì wọn wọ́n á ti bẹ̀ wọnú kíchìn wọn then yàrá wọn ni nǹkan kọ́ tẹ́lẹ̀ náà la òun la ràn lọ́wọ́ sí ohun tí màmá ti kọ́ náà la tún ràn lọ́wọ́ sí ẹjá lọ wò ta ẹjá lọ wò ta that's great ṣe rántí pé ibi a máa ń wọnú ẹ̀ ní tẹ́lẹ̀ farada wọn lélẹ̀ ibi náà a máa mọ bí block díẹ̀ tó máa fi ṣe díẹ̀ so now ẹ ti rí báyìí so inú kitchen wọn lélẹ̀ inú toilet wọn lélẹ̀ I'm happy this morning màmá ò ní lo bẹ̀yẹn mọ́ fún ilé ìwẹ̀ wọn ò ní lo bẹ̀yẹn mọ́ fún ilé ìwẹ̀ so now wọ́n ti ní bathroom and toilet wọn nínú bí gbogbo ẹ̀ náà ò ju báyìí lọ bá a ṣe ràgàbò mọ̀mọ́ yìí ọlọ́run ó ràgàbò àwa náà àánú ọlọ́run yóò bá wa náà gbé I want to appreciate you màmá ẹ dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé o mo dúpẹ́ mo mọ̀ lóore ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore ẹ ṣé mo mọ̀ lóore o yà kódà mọ ibi tí mo ti lè bẹ̀rẹ̀ mọ bí mo lè yọrí ẹ̀ sí fòrè tẹ́ ẹ ṣe fún mi ẹ mú mi kó ònú àlàpà ẹ mú mi dá gbangba ẹ ṣé ẹ wo ti yẹ̀yẹ́ mi pé ìyá ti ń rugi káàkiri ayé yìí ẹ sì ṣe mí láàánú ẹ mú mi kó ònú gbòógì ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tí kankan yín láyé ọwọ́ ayé ọ̀dà sọ́bọ̀ yín ọmọ yín ọ̀dà sọ́bọ̀ yín ẹ̀yin gẹ́gẹ́ ọwọ́ àrógò yín lò lágbára ọlọ́run ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá àtẹni tó tún kù tí ó tọwọ́ bá pò ẹ mọ̀ mi rí ẹ sì ṣe mí láàánú mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ o ẹ ṣé 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 o àtẹ̀ǹgbọ́yìnbó àtẹ̀ǹtọ́gbọ́ Yorùbá God bless you o ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ẹ ṣé o Mojíríkẹ́ Ọ̀pádélé Mojíríkẹ́ ń dúpẹ́ ẹ ṣé o wọ́n dúpẹ́ wọ́n ní ẹ ṣé gan ẹ ṣé gan o ẹ ṣé o tí kíní fi máa dúró tó fi máa dúró wọ́n sì máa nílò bíi 1 million tó dán máa rẹ wọ́n máa kan ọ̀dọ̀ wọn àdé rẹ wọ́n á dẹ́ gbé lẹ́kùn sí ààrẹ wíńdò kan méjì dé àwọn bedroom and toilet wíńdò kékèké méjì ló máa ní bí màmá ṣe wá dúró yìí pẹ̀lú ní tán ti ṣe yìí torí wọ́n ti kó gi linted wá wọ́n ti rarin linted wọ́n ti gbogbo ohun tó máa gbé dókè ti dúró ó ti dúró lẹ́nu ìgbà tí ń tán ra náà ó ti lọ bí 800 blọọkù yèpẹ̀ cement owó iṣẹ́ irin tó máa lò fún linted pákó so close to 800,000 bẹ́ẹ̀ màmá ṣì ní bíi 10,000 lọ́wọ́ I don't know ìmọ̀ ẹ bá mi wá dìde sí wọn gan ẹ bá ń dìde sí wọn gan lóòótọ́ màmá ò ní pè níjà pé bóyá wọ́n lè dìde bóyá wọ́n lè rìn ṣùgbọ́n at 70 kí màmá yìí má bàa mọ ṣẹ́gi mọ́ at 70 ká má bàa tún á máa ṣẹ́gi káàkiri mọ́ ìyá yìí ti dàgbà tí bí Ọlọ́run ṣe lò wá fún wọn kọ́lọ́run wá lò wá délẹ̀ kí màmá yìí kán pín bí ìtàn wà yìí kò ṣe ọmọ wọn ló lóyún yẹn ẹ má bọ̀ ìbẹ́yìn lọ́mọ wọn màmá náà ń tọ́jú àǹtí yẹn ọkọ wọn ń kọ́. Ogun ti lé lọ. Ogun lé lọ. Ogun ti lé lọ. Ìyá. Ogun ti lé lọ ń bẹ̀ ní. Ẹ wo ọmọ wọn ni ọmọ màmá ni ó dẹ̀ tún lóyún. Ẹ dákun ẹ dìde ìrànlọ́wọ́ ẹ ti ń ṣàánú fún wa o ẹ dákun àánú ò ní tán lọ́wọ́ yín lágbára Ọlọ́run inú ò ní tán lọ́wọ́ yín ẹ ní wànà tì. Sẹ́yìn gan ti rẹ́rù ọmọ. Iye ra kankan. Ẹ tí ì ra kankan. Iye ra kankan. Ṣé first born yín ni. Ẹlẹ́ẹ̀kejì mi. ok ẹ pẹ̀lẹ́ Yes sir. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin kò tí ì ra kankan ẹ ra kankan àánú máa dìde àánú máa dìde màmá. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń ṣe wá láàánú kò ní tán lọ́wọ́ yín o ẹ ní jábọ̀ ẹ ní wálẹ̀ o ẹ ní sáláì ní lágbára Ọlọ́run ọ̀dọ̀ owó ò ní dá yín o. àti ọ̀rọ̀ mi tán ọ̀rọ̀ mi sọ̀pọ̀ wọ́n ti sọ mi dúró sí màmá. bí n bá yẹ lọ́ọ̀kan wá níyà lẹ́rù ìyá tó ti lọ́ọ́ rúgí inú gbó àná tó ti lọ́ọ́ rúgí inú gbó wọ́n ní bó wà ní wọ́n sá jẹun wọ́n sì ṣe nǹkan kan kẹ́kẹ́kẹ́kẹ́ lọ. Ẹ dìde màmá ẹ má kúnlẹ̀ ẹ má rí ànúgbà ẹ má ṣubú ẹ ra ànúgbà ẹ tẹ̀ ti ra ànúgbà ibi tó kù sí at least wọ́n sì máa ná 1 million àwọn igi tó sì yọ̀ mẹ́ẹ̀ sì wúlò wọn ra gímọ̀ wọn ra páànù tuntun
bọ́ńdù mẹ́rin máa kàn dán àbí márùn-ún àbí mẹ́rin ni máa kàn dán wọn. God bless you madam. Yes ma. So máa kàn ọ̀dọ̀ wọn ẹ̀dẹ̀ náà máa bá wọn rẹ́ gbogbo ẹ̀ àti inú àti ta àplásítà ìwọ̀n lélẹ̀ kò jù báyìí lọ. So gbogbo kíní wíńdò ẹ̀ á jà ó yẹ kó ti bá yín jà wọ́n yọ láìlọ́ ìkúrò wọn wọ́n ń jà. So bedroom wọn ni wíńdò sì máa wà ńbẹ̀ ó máa wà ńbẹ̀. So gbogbo ilẹ̀kùn yẹn wá block ẹ̀ gbogbo ilé wá block nílẹ̀. Àwa náà gbìyànjú àbá wọn design lọ́nà tí so wọ́n á block bíbẹ̀ torí àwọn náà. So ibi náà máa gbà wọlé ibi náà máa gbà wọ́ bí ibi náà máa gbà wọnú yàrá wọn wọ́n á block bíbẹ̀ window máa báyìí sisi room nìyẹn nǹkan kọ́ náà òun náà la tún push padà ohun tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ni gbogbo ẹ̀ màmá ti ṣe wọ́n ti ń gbé bẹ̀ so nípa orí ọ̀fẹ́ Ọlọ́run wọn bá tán ṣe iná yó àwọn àtọmọ náà tí wọ́n wà ní bíbáyìí ẹ rí ànúgbà ó rẹ̀ kí mo kó àkáǹtì yín sí bíbáyìí so ẹ máa pè tẹ̀lé mi àkáǹtì yín wọ́n sì máa ná ẹ̀pẹ̀lẹ́ mọ̀ báyìí. bákan tí ń jẹ bátìrì. bákan ní bátìrì tọmọ méjì. ẹyà ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. So is zero. ẹ mọ̀ bọ̀ àkáǹtì màmá is 04 51 39 8769 is 04 51 39 8769 04 51 39 8769 Wema Bank. Mojírìkì Ọ̀pàdélé ní àkáǹtì màmá ẹ bá mi ṣí àgàn yóò dẹ̀ dá fún yín. Mo wà nínú àwẹ̀ mo dẹ̀ gbàdúrà fún gbogbo ẹni tó ń wò mí pé ohun rere yóò jàlù ayé yín gbogbo ohun tí wọ́n ní ò ṣeé ṣe Ọlọ́run sọ di ṣe gbogbo ilẹ̀kùn tí ayé tí Ọlọ́run bá ò ṣí in the name of Jesus. Amen. So 04 51 39 8769 04 51 39 8769 Wema Bank. Mojírìkì Ọ̀pàdélé oya mama ẹ rí 1 million lónìí. Lónìí. Ẹ rí lónìí. Àwọn ẹ má gbé ojúbú jàre. Ẹ má gbé ojúbú. Ẹ rí 1 million lónìí. Ẹ dìde ẹ má ṣubú ìyá yìí, ẹ má ṣubú. Ẹ má ṣubú. Ṣé pé mo ojú yín lónìí? Ẹ má ṣubú. 1 million yẹn ó ti tó kan ọ̀dọ̀ wọn ó dẹ̀ ti tó rẹ̀ tó rán níyè pẹ̀ ó ti tó rẹ̀ àti inú àti ta. Ó yẹ kó tó rà lẹ̀kùn náà. Ìlẹ̀jẹ̀wò ilẹ̀kùn tó wà bẹ̀. Ilẹ̀kùn mélòó? Ilẹ̀kùn wájú ta ń bí báyìí. Wájú ta. Ilẹ̀kùn tó lọ́nú yàrá wọn tù àti ilẹ̀kùn toilet àti bedroom ó tán. Gbogbo ilẹ̀kùn yẹn ò ju 500,000 lọ. Gbogbo ilẹ̀kùn mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò ju 500,000 lọ. Àbẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ṣe window mẹ́rin àbí? Window mẹ́rin yẹn ò ju bí 250 lọ. Window mẹ́rin ò ju bí 250 lọ. Ó jẹ́ 750. So wọ́n á dẹ̀ kan wọ́n á lò bí 1.5 million. Torí ilé lásán bí 500 wá fi kàn àtowó iṣẹ́ àtowó èso àti owó gbá àtowó páànù. So then cement tó máa lò then owó iṣẹ́ àwọn òkèrè. So màmá ó ti ṣe é ṣe ọ̀ẹ́sẹ̀ farabọ̀ ẹ̀fọ́ yín balẹ̀ ó ti ṣe é ṣe. Ìgbà tí màmá débì wọ́n á ti máa kan wọ́n máa rẹ̀ lọ. Ẹ bá mi ṣíà gan màmá ẹ wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Mo dúpẹ́ ẹ ṣé ẹ ní rìn hòhò mo tó wí ẹ ní gbélé ahoro ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ mú mi kúrò nù ògbó ẹ mú mi dáná ẹ ṣé o èmi láyé ti rò pin pé kò lè ṣeé ṣe ẹ̀yin ọmọ èèyàn ti bá ń sọ́ di ṣíṣe ojú òní tì yín ẹ dìde ń bí ẹ wà ẹ mọ̀ ra àánú gba gbogbo ọjọ́ ọdún tí àwa èèyàn 2000 tá a bá fún yàn ní 1000 that's 2 million ó ti ká tí mọ̀mọ́ fẹ́ ṣe ń bí àwa èèyàn 2000 àwa 1 2 3 if 2000 people can give mama 1000 that is 2 million. Mama will be fine here. She'll be fine.
she'll be fine. Kí gbogbo wa kó dáa fún wa ní kókó kẹ́nìkan má tọrọ lọ́wọ́ ẹnìkan pẹ̀lú yẹn yóò tún kù nílẹ̀ màmá ó mọ ṣiṣẹ́ díẹ̀díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ níwájú ta kílẹ̀ mọ́ ta wájú ta. wọ́n mọ̀ tajà lábọ́. ẹ máa tajà lábọ́ ẹ máa tajà lábọ́ ayẹwà àgbàdo gbogbo nǹkan oko. ẹ máa tà lábọ́ bẹ́ẹ̀ ni màmá ẹ bàbá ti rà ànú gbà. Jésù ṣe o. so téèyàn 2,000 bá fún màmá ní 1,000 naira that is 2 million ó dẹ̀ ṣe é ṣe tó bá bẹ̀rẹ̀ látòrí tèmi tó bẹ̀rẹ̀ látòrí ẹni tó di kámẹ́rà mú tó bẹ̀rẹ̀ látòrí bọ̀dá yìí tó bẹ̀rẹ̀ látòrí téèyàn 2,000 fún ọ ní 1,000 that's 2 million 2 million yẹn ó ti gbé gbogbo bí ìdúró màmá dẹ̀ ti ń tajà ń ta and that is it bó ṣe kí live wà nìyẹn so if you are watching this video please let God touch your heart to drop a token ẹ dẹ̀ máa wò ẹlòmíì ò drop 5,000 ẹlòmíì á drop 10,000 ẹlòmíì á drop 20,000 ẹlòmíì á drop jù bẹ́ẹ̀ lọ ojú òní tìyìn ẹ jẹ́ màmá yóò ra àánú gbà ẹ jẹ́ kán rí àánú gbà ẹ jẹ́ kán rí àánú gbà ojú òní tìyìn ẹ̀yin màmá wa ẹ̀yin káàkiri àgbáyé brother sister ẹ bá dànù bò mọ́ yìí ẹ rí àánú gbà ṣe gbọ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́. mo dúpẹ́ mo ní kí n ti bẹ̀rẹ̀ ọpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o fóore tẹ́ ẹ ṣe fún mi mo mọ̀ lóore tẹ́ ẹ ṣe fún mi oore gidi ni oore gidi ni o ẹ̀yin lẹ bá ń gbé láti ilẹ̀ tẹ́ ẹ sì gbé parí torí bẹ̀rẹ̀ kò ló níṣẹ́ o ńgbà mo bẹ̀rẹ̀ rẹ̀ kí lóde ṣùgbọ́n ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bùrọ̀dá mi ẹ̀yin my sister ẹ̀yin lẹ bá ń parí ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọmọ Nàìjíríà ọmọ àgbáyé mo dúpẹ́ ìmọ̀ yẹn ṣùgbọ́n ẹ mọ̀ mí nú ẹ̀mí ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́. nọ́mbà tẹ́ lè pè mí sí ẹ fẹ́ pè mí ká báwo wá ní iṣẹ́ yẹn mo ní iṣẹ́ yẹn dé dúró ẹ̀ tẹ́ fẹ́ pè 070 54 900 751 070 54 900 751. ìyá tó yẹ kí n ṣiṣẹ́ wọn débi pé wọ́n ra bẹ́ẹ̀dì ra nǹkan ìdáná ni kò sí tọ́lọ́hún lè ṣe kò sí tọ́lọ́hún lè ṣe kò sí tọ́lọ́hún lè ṣe àkáǹtì wọn náà nìyẹn 04 mo ń bọ̀ o mo tẹ̀ tí rí lẹ́ẹ̀kan náà 04 51 39 8769 04 51 39 8769 Wema Bank Ọ̀pádélé Mojíríkẹ́ bá gbé tánjá yẹn ẹ kú iṣẹ́ o ìdáwó iṣẹ́ ojú òní tí bàbá sẹ́yìn ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ kan lé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ kan rú God bless you. Ìbá ṣe máa ráwọn gidi díẹ̀ lò náà àwọn ní àrùn kí tó yọ ẹ kú iṣẹ́ ẹ pẹ̀lẹ́ mọ̀ ní. ẹ ṣeun gbogbo àtàdìjọwọ fọ́nrán iṣẹ́ rí wípé bí ìyá bá dúpẹ́ ó tó bẹ́ẹ̀ torí oore tí wọ́n lérò ni wọ́n rí gbà wọn láyè pé ìyípadà lè dé bá wọn lójijì tí wọ́n bá dẹ̀ tún sunkún náà ó tó bẹ́ẹ̀ ó torí ṣe mọ̀ àdúrà ni pé ibi tíṣẹ́ yẹn dé kó parí kó yọrí kí ayọ̀ wọn lè kún kí wọ́n lè kúrò ní ipò bí wọ́n ṣe ń gbé ìgbé ayé wọn tẹ́lẹ̀ eléyìí tí mo dẹ̀ gbọ́ lọ́hùn gbọ́ pé ìrànlọ́wọ́ àti ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé wọn gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí náà lórúkọ Jésù ìyanu òjijì orí òjijì Ọlọ́run máa ṣe fún gbogbo wa pátápátá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní èyí tẹ́yin ń wo fọ́nrán yìí lórí ìkànnì yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe ẹ wò sàlẹ̀ yẹn ẹ máa rí subscribe button yẹn ẹ bá wa tẹ̀ ẹ́ lẹ́yìn náà ẹ máa rí notification bell ẹ tẹ̀ ẹ́ bákan náà nípa bẹ́ẹ̀ á tètè máa láti wá tá a bá ti ní fọ́nrán tuntun fún wa á lè tètè máa mọ̀ ẹ ṣeun ẹ bá wa láìkì fídíò yìí kí ẹ bá wa share ẹ bákan náà láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.